Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà là bá gbogbo lé. Bẹ́ẹ̀ ni o, Oòduà Nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Oòduà Nation ló lè ṣe. Ǹjẹ́ ẹ ti gbọ́ ara nǹkan tá à ń sọ rèé. Ṣebí Chief of Defence Staff ó ní pé òun ò gbọ́dọ̀ rí ìbọn lọ́wọ́ anybody, pé anybody táwọn bá rí ìbọn lọ́wọ́ ẹ̀ tí ìjọba ò fún ẹ ní license àti gbébọn pé tí ẹ bá ẹ pé o ti lọ náà. Ṣùgbọ́n àwọn agbésùmọ̀mí wọ́n ń gbébọn kiri, wọn ò rí nǹkan kan ṣe sí. Kò ń ṣe bẹ́ẹ̀ yẹn là ń lọ o. Ǹjẹ́ ẹ ti gbọ́ gómìnà ìpínlẹ̀ Niger ni o, ó ti jáde tán. Gbogbo àná la mọ gómìnà ìpínlẹ̀ Niger náà, ọ̀gbẹ́ni Muhammed Umaru Bago, òun ló sọ̀rọ̀ yìí. Àfi kí Ọlọ́run kó ṣàánú wa ni. Gbọ́ nǹkan tó sọ, ó ní pé lọ́wọ́ yìí ìṣe tí àwọn agbésùmọ̀mí fi ń jí àwọn èèyàn gbé, kò yé yín. Ó ní ìṣe tí àwọn agbésùmọ̀mí tí wọ́n fi ń jí àwọn èèyàn gbé ní ìpínlẹ̀ Niger pé in fact ó ti wá dojú ẹ̀ pé bóun ṣe wà yìí o, òun ò rẹ́dì. Abẹ́gbọ́, ó lóun ò rẹ́dì àti san ransom kankan fún anybody. Pé nǹkan advice tóun ní fún gbogbo ọmọ ìlú ni pé ẹ lọ jà fúnra yín ni o. Go and defend yourself. Ṣé ẹ ń gbọ́ṣẹ́? Èrò governor òun ló jáde, ẹ lọ defend ara yín. So now ó ní pé káwọn ọmọ ìlú kí wọ́n lọ defend ara wọn against àwọn boko àwọn agbésùnmọ̀mí tó yẹ pé irin tó wà lọ́wọ́ most of them gan wọ́n náà ti ń lo French kí ló ń pè French weapon, àwọn ìbọn láti ìlú French àbí. So now ó wá ní pé káwọn ọmọ ìlú àwọn ọmọ ọlọ́mọ kí wọ́n lọ máa defend ara wọn. Meanwhile gbogbo àná lànà títí Chief of Defence Staff àwọn ìjọba wọ́n ní ìwọ tí ò bá ní license ò gbọ́dọ̀ gbébọn. Tẹ́ bá fẹ́ káwọn èèyàn defend ara wọn, why not ẹ jẹ́ káwọn èèyàn mọ̀, ẹ fún wọn ní ìbọn tán máa lò, because àwọn ò wá understand nǹkan tó ń lọ mọ́. So now automatically ìjọba ń try àti sọ fún wa wípé bẹ́ẹ̀ ṣe wà yìí o, ẹ lọ para yín dànù. Wọ́n pa yín gbé lọ́n sọ fún yín yẹn o, because wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn tẹ́ bá tún gbé ìbọn yẹn àwọn náà máa tún arrest yín. Go and defend yourself. Nílùú tó lọ́ba tó níjòyè, kí ló dé kí lẹ̀ ń gba security vote fún? Now ó ti wá clear pé àwọn ará bíi wọ́n send anybody. Bẹ́ẹ̀ ni wọ́n rán anybody. Kí gọ́vnà ní pé ẹ lọ jà fúnra yín pé bóun ṣe wà yìí òun ò lè san owó kankan. Mi ì lè gbà yín o, ìwọ ló máa gbára ẹ. Irú ìlú wo lélẹ̀ torí Ọlọ́run? Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní kéèké ó láwọn kan tó ti ń pa ẹ bá máa kà ní èdè Gẹ̀ẹ́sì ká máa gbọ́, kò ń ṣe gbogbo àwọn èèyàn ló gbọ́ Yorùbá. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ. According to the governor of Niger State, he made it clear, I will not pay ransom to bandits. Defend yourselves. Yes, Niger governor tells residents. Elédùmarè ṣàánú wa o, níbo la ti pàdé, níbo la ti bára wa ìtorí Ọlọ́run, níbo la wá já sí báyìí. Tí èwo governor lè sọ pé kí defend ara ẹ̀, kí ló tún kù? Inú àwọn arábí máa dùn. Àwọn tó jẹ́ pé àwọn sójà gan tí wọ́n ní ìbọn lọ́wọ́ wọ́n ń pa àwọn sójà ń pakópa ni. Ẹ wá ní kí káwọn ọmọ ìlú. So nǹkan tẹ́ ń try àti sọ́nsìn ni pé káwọn arábí kan máa ṣe nǹkan tó fẹ́ ṣe pé táwọn bá ti lè defend ara wọn kán kú dànù. Ọlọ́run á bí gbogbo yín o. Now, according to the news, Niger State Governor Muhammad Umaru Bago has declared that he will neither negotiate with a bandit nor pay ransom for kidnapped victims in the state. He also urged the people to stand up and defend themselves. Òun lẹ ti gbọ́ yẹn o. Now, Bago made the statement during a condolence visit to the people of Rijua and then Magama local government areas whose communities were recently attacked by bandits in Kontagora. Now, he emphasized that paying ransom would only encourage more kidnappings and worsen insecurity in the state. So ó ló máa worsen, pé máa encourage wọn táwọn bá ń fún wọn lówó. Ẹ̀yin ò dẹ̀ ṣe ẹ̀tọ́ yín ná. You try your best, resist these people from entering, from kidnapping your people. Ẹ̀yin ò tí ì ṣe ẹ̀tọ́ ti yín. So àwọn ọmọ ọlọ́mọ ń sìn tó yẹ pé wọ́n fẹ́ lọ sọ́jà kán máa lọ sọ́jà kébí lù wọ́n pa.
nítorí pé àwọn agbésùmọ̀mí wà nínú ìlú, of which àwọn agbésùmọ̀mí dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ jẹ́ gómìnà gan ready àti jà fáwọn ọmọ ìlú, ẹ ti fún wọn ní access nìyẹn náà. Yes na wọ́n ti fún àwọn agbésùmọ̀mí ní access láti wọlé, so táwọn èèyàn yẹn ò bá lè jà fúnra wọn, àwọn dẹ̀ lọ́ mọ̀ nǹkan tí ìjọba ń try àti sọ́nsìn nìyẹn o. Nílùú tó lọ́ba tó níjòyè, tá a bá ń pariwo pé ẹ pín ìlú ìkólúkálùkù di rẹ̀ mú, àwọn kan wọ́n máa sọ̀sọ̀kúsọ that we are one. Who is that person in his right senses tó jẹ́ ẹni tó ní ọgbọ́n lórí tó máa ní pé kí àwọn ọmọ ìlú harmless people pé kí wọ́n lọ máa jà fúnra wọn níbi táwọn agbésùmọ̀mí wà? Ẹ̀dẹ̀ mọ irinṣẹ́ tó wà lọ́wọ́ wọn, ẹ̀dẹ̀ mọ irú irinṣẹ́ tẹ́ gbé fún wọn, because tá a bá fẹ́ sọ́nsọ́n máa ní pé à ń sọ̀rọ̀, ẹ̀yin náà lẹ́ ń gbé irinṣẹ́ burúkú lé wọn lọ́wọ́ kí wọ́n lọ máa fi máa rásà àwọn ọmọ ìlú. Èèyàn kan pariwo pé kìtẹ́ bá pa gbogbo ọmọ ìlú tán sìn, àwọn wo lẹ fẹ́ jẹ gómìnà lé lórí, àwọn wo lẹ fẹ́ jẹ president lé lórí? Ó mà ṣe o, ó mà ṣe o, àfi kí Elédùmarè kó gbà wá. He insisted that the constitution has given citizens the right to protect themselves and their property, and their property, stating that he would take all necessary steps to fulfill this duty. Chengbo, we are surrounded by enemies, but we will not give up. The constitution gives us the right to defend our lives and property. Níbo nìyẹn ti ń ṣẹlẹ̀? Constitution ló fún yín ní right to defend yourself ní Nàìjíríà yìí náà. Wọ́n máa sọ̀rọ̀ lọ sí A, wọ́n á sọ̀rọ̀ lọ sí B. So ká gbogbo everybody lọ gbé ìbọn. Ṣé téèyàn bá gbé ìbọn sìn ẹ máa gbà kó gbé ìbọn? Àbí ní ìpínlẹ̀ Benue tó ń threaten gbogbo àwọn ọmọ ọlọ́mọ pé wọ́n gbọ́dọ̀ rí anybody kó gbé firearms, táwọn Fulani dẹ̀ ń gbé, Ọlọ́run á bí gbogbo yín. Jẹ́ ká lọ síbi àtẹ̀jíṣẹ́ táwọn èèyàn ti fi ránṣẹ́. Mr. Governor, how can they defend themselves? Ó bá tán ṣebí nǹkan tá à ń sọ rèé. According to Sunday Obodo, ó ní Mr. Governor, how can they defend themselves? Why not you deploying the state money, including your billions of naira security allowance money, to employ at least 2,000 youth and hunters, including all the retired security personnel, to secure the state? I assure you that even though they are using ordinary den gun, in less than 6 months all the kidnapping business will stop. I don't know why you people in government these days don't know how to manage and then tackle problems. Mr. Sunday, you have spoken well. Not that these people cannot tackle this problem, not that they don't know what to do, but because of wickedness, because of what they are gaining from it, selfishness. Yes, let's just say the word selfishness. Right now, all these people, all they do is to collect all the security votes to themselves. At the end of the day, they want to collect more. By the time they hear that, oh, there is insecurity, they will ask for the federal government to give us more money for security votes so that they will be able to earn for themselves. They are not working for the people. Greed, selfishness, everything now for themselves. Come on, worry. Wọ́n á tún padà wá ara nǹkan tá à ń sọ ibi 2027 bọ̀. Wọ́n á tún ní ká àwọn èèyàn wá dìbò fún ẹ má worry, security wise a máa take care. Ṣé náà rí ìlú tí gbogbo ń pariwo wọn Nàìjíríà lélẹ́yìí o? There is no love and you are saying we are one. Àfi kí Ọlọ́run ṣàánú wa ni. Now ìwọ ní pé káwọn èèyàn kan lọ defend ara wọn. Kí ni iṣẹ́ tí wọ́n gbà láti defend àwọn èèyàn? Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ilé ìwé àníri jù báyìí lọ lórí ilé kí gbogbo wa kí a máa ṣọ́ra ká máa wo bó ṣe ń lọ. Àwọn arábí yo wọ́n ń ṣèyàn gidi, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣèyàn gidi. Elédùmarè nìkan ló máa ṣàánú wa. Oòduà nation ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Oòduà nation ló lè ṣe. Àníri jù báyìí lẹ́yìn èèyàn wa lórí eléyìí o. A ó máa bẹ ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá lámà bọ̀là ní débá kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.